àwọn èèyàn kan wọ́n ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pé kó sún àrá lu ọ̀tá wọn ìwọ́dẹ̀ lára yẹn lé ogbe pamọ́ wò wọ́n á pa ẹ́ wọ́n á pa ẹ́ ṣó wá rárá yẹn òun gbá tún fi ẹ́ ṣe yẹ̀yẹ́ pé ìwọ aláìmọ̀kan kí ló ní mi fún èmi ajá màmá àlà tó bá tún wá fohùn sí pé ókè mú àlà o màá tún mú àlà fún ẹ ó fi mí lẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ á fi ẹ́ ṣe yẹ̀yẹ́ gbogbo nǹkan tá a ní sáwọn ẹ̀yìnkùlé ilé wa tó yẹ pé ọdọọdún là ń pàgbò fún tá a jó kí ni wàhálà tó ń ṣe ètò òní tó mọ̀ pé ó lágbára tó ò lè lò fódìdí ìlú ẹ Fúlàní á wá wọn á rèpù yín nínú oko wọn á pa yín nínú oko tó bá tún mú ọ̀rọ̀ wọn lọ sọ àgọ́ ọlọ́pàá ìwọ náà tún máa tì mọ́lé wọn á tún fi Fúlàní lẹ̀ ó rí pé ó ti ń bọ́ náà ọmọ Yorùbá ètò àbá ní lọ́wọ́ ń sì ní kẹjá fi jà àsìkò tààrà báyìí àsìkò àrá ni àwọn èèyàn ń gbàdúrà lọ́tún lósì ní báyìí tó ń lo agogo tó ń gbàdúrà pé Ọlọ́run tó bá yẹ pé lóòótọ́ ló fi àrá sílẹ̀ Yorùbá tí wọ́n pè ní Ṣàngó bá wa sún àrá àwọn èèyàn ń bẹ̀bẹ̀ at least fídíò ta ti rí ń sí tààrà ti sọ́pa àyàn tó ti sọ́pa màlúù sí ó ti lọ síbi 4-5 so kò má dúró dìgbà kan pé ẹnìkan bọ̀ wá gbówó fún ẹ fún ní nǹkan tó bá fẹ́ fún jẹ kẹ́ ẹ lè lọ oko kẹ́ ẹ lè jẹun tó bá kú ìjọba ò mọ̀ báyìí ó kú o kò wọn ò tiẹ̀ mọ̀ bóyá ó kú èèyàn kan kú ládùúgbò kò sí tó kàn wọ́n wọn ò mọ̀ o 100 ìbá kú ẹ pọ̀ ní Nàìjíríà náà máa sọ fún yín wọ́n pọ̀ Nàìjíríà wọ́n tiẹ̀ máa dín wọn kù bẹ́yẹn ẹ̀yin ọmọ Yorùbá ó dọwọ́ yín ó dọwọ́ yín o Ògún ló ní kò sí nǹkan méjì tó fi lóògùn sílé dìmánà yẹn fẹ́ jà dìmánà yẹn ó fẹ́ jà Ògúndé o gbàmìlẹ̀kẹ̀ lóko lómi gbàmìlẹ̀kẹ̀ lọ́nà ọjà ẹ ṣe gbogbo ẹ̀bẹ̀ yẹn ẹ bẹ Ògún ṣẹ́ nígbà ìṣòro nígbà tẹ nílò ẹ gangan ẹ̀bẹ̀ ń ṣẹ́ ẹ̀yin ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní ràn o lọ́wọ́ tá a wà yìí ẹ gbé tó lóṣèlú lẹ̀ ẹ má ronú olóṣèlú lọ́wọ́ tá a wà yìí ó ti yé àsìkò tí wọ́n ń bọ̀ ó chíńchí báyìí ló kù mo mọ̀ pé ẹ̀rù náà wọ́n rí i pé a ti ń súnmọ́ wọn ṣùgbọ́n ẹ sì fi wọ́n lẹ̀ ẹ má ì tí dọ́dọ̀ wọn ẹjọ́ máa ṣe nǹkan tó wù wọ́n torí wọn ò rí yín báyìí wọn ò tiẹ̀ rí iná rí yín wọn ò rí yín o ìwọ tó wá pé olóṣèlú àdúgbò ẹ rí ẹ báyọ̀ ó fẹ́ lò ẹ wọn ò rí iná lọ́wọ́ tó wà wọn ò rí iná ètò ń rí báyìí ní dọ́là owó wa bó ṣe máa kó góòlù wa ètò wà áfítà nìyẹn so ìwọ fúnra rẹ ni kò múra sọ̀rọ̀ ara ẹ ìwọ fúnra ẹ ni kò dìde sọ̀rọ̀ ara ẹ Ògún ló ní tapo fún lóúnjẹ rán sínú igbó gbogbo àwọn Fúlàní tó wà bẹ́ẹ̀ kò ṣe wọ́n lọ́ṣẹ́ so operation kan máa dìde náà sìn àwọn tó wà ń gbòòrò gan á máa béèrè lọ́wọ́ wọn ọmọ ìlú oṣù ọmọ ìlú fi ìlú wálẹ̀ apààyàn nìyín but ìyẹn ń sìn ìyẹn sì dúró ṣùgbọ́n lọ́wọ́ yìí bẹ́yìn bàbá wa ṣe máa lọ oko ló sì jẹ wá lógún tó ń jẹ máa pọ̀ nílùú táwọn tó wà lókè òkè bá máa wálé tí ò ní sí kidnapper ìyẹn ni kẹjá ṣiṣẹ́ ó ti yé so anywhere tẹ́ bá dẹ̀ ti rí pé Fúlàní lọ joko ẹ lọ fi sun ẹ lọ fẹjọ́ wọn sun Ṣàngó ẹ lọ fẹjọ́ wọn sun Ògún ẹ lọ fẹjọ́ wọn sun Ọbàtálá gbogbo òrìṣà ilẹ̀ Yorùbá ní kẹ́ máa fẹjọ́ wọn sùn kẹ́dẹ̀ máa rán wọn ṣẹ́ kò ju yẹn lọ kò nídìí eléyìí ò nídìí pé ẹ̀ ń gbé plákàdì ẹ̀ ń gbé kíní kan dání kò nídìí ẹ̀ kò nídìí pé ẹ̀ ń pariwo ẹ má stress olóṣèlú fẹ́ kẹ́ stress níbẹ̀ tẹ̀ yín ẹ má stress ẹ lo oko yín ẹ ro ẹ kọ̀ ọ́ra yán ni pé ìwọ kíní Yorùbá ni mo torí ẹ̀ ń jà o kí ìyá má jẹ Yorùbá kí ẹ̀jẹ̀ Yorùbá má kàn án lẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe bí tàwọn ọ̀dàlẹ̀ o kì í ṣe bí tàwọn agbèyìn bẹ́bọjẹ́ o tí wọ́n jẹ́ pé àwọn gangan ló mú àwọn ará àbí wọlé ẹ̀dẹ̀ yan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ọmọ Yorùbá o tó jẹ́ pé kò náà kọ́ lọ jẹ́jẹ́ ara ẹni so àwọn ìka èèyàn yìí ni kẹ́ máa fẹjọ́ wọn sùn so gbogbo nǹkan tá a ní sílẹ̀ Yorùbá kò sí nǹkan tá a torí ẹ̀ ní kò sí nǹkan táwọn bàbá wa torí ẹ̀ ní láti fi kọ̀yà fún Yorùbá ní
nígbà ìṣòro yẹn everybody dẹ̀ wáyé. Ambassador Ghana ni wọ́n padà nù yín. Ghana adìde ń sìn òun náà bẹ̀ sí lé everybody sílé. Àwọn ará bí ń sìn wọ́n ní ká padà sílé wa ká lọ bá ìjọba wa jà pé àwọn bá ìjọba tí wọ́n jà ń bí láyé wọn ṣì dáa táwa fi ń bọ̀ wá jẹ́ ń bẹ̀. Wọ́n ní káwa náà padà ká lọ ṣe bíi tiwọn, káwa náà lọ bá ìjọba tí wá jà ká kọrẹ́tì nǹkan tí ò dáa, káwa náà lè ní ìgbáyé gbádùn, káwọn náà lè wá láti wá máa kí wa. Ṣé wọn ọ̀rọ̀ sọ ni? Ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi, eléyìí ò ṣe nǹkan tá a lè ṣe kùgìrì ṣe. Àwọn èèyàn ò jẹun kánú. Ẹni tí ò bá jẹun ṣó ló fẹ́ gbé plákàdì dání tó fẹ́ máa pariwo kiri street tí ò jẹun. So nǹkan ti bàjẹ́ jìnnà. Ibi tá a dẹ̀ ti lè mú ibẹ̀ lélẹ́yìí káwọn èèyàn wa lè lọ oko, ibi tá a ti lè bẹ̀rẹ̀ nìyẹn. Tẹ̀pẹ́ a fẹ́ jáde sí afẹ́ lọ máa bá gọ́vnà kan yá kúrò lórí oyè o, kúrò ń bẹ̀ o. Fúlàní ń bẹ nú igbó wa, wọ́n bẹ̀ ń bẹ̀ tí wọ́n dúró dè wá. So àti nídìí yẹn sìn bí àwọn àgbẹ̀ ṣe máa lọ oko tí oúnjẹ máa pọ̀ ṣalalu nílùú ìyẹn ni. So kò dẹ̀ sí nǹkan méjì tá a lè fi jà ju àwọn òrìṣà táwọn bàbá ńlá bàbá wa fi ilẹ̀ fún wa. Tó bá pé Yorùbá ní nǹkan ibẹ̀ yẹn ni mo ti fẹ́ kẹjẹ́ ká bẹ̀rẹ̀. Ẹ̀yin Ìjẹ̀bú ẹgbẹ́ èpè gidi ẹgbẹ́ jáde ẹ̀rán èpè iṣẹ́ sínú igbó àti Fúlàní ilé àti fitoko kọ́ foríko. Ẹgbẹ́ àfọ̀ṣẹ ẹgbẹ́ èpè gidi jáde ẹjà fún Yorùbá. Ẹ má wo tìjọba ìjọba àwọn operation Dùdúlàbí wọn wo tìjọba, wọn fi ìjọba lẹ̀ ni, wọ́n jáde pé irọ́sẹ̀ ẹ máa fìlú wa lẹ̀ ni ẹ̀yin àlejò yìí kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa lè dáa, ẹ máa fìlú wa lẹ̀ ni, wọn ò ro tìjọba. So ẹgbẹ́ nǹkan jáde, ẹgbẹ́ nǹkan jáde kẹ́ fi jà fún Yorùbá, ẹgbẹ́ nǹkan jáde kẹ́ fi jà fún ọmọ aládé. Ìyà yìí pọ̀. Ẹgbẹ́ nǹkan jáde ẹ̀yin ọmọ kóòtù òjíire. Fúlàní ò gbọdọ̀ dúró sínú igbó wa, wọ́n gbọdọ̀ máa gbọ́ Yorùbá kẹ́rù máa bà wọ́n, káyà wọn máa jẹ́. Nǹkan ló lè fẹ́ sáfẹ́fẹ́ fẹ́ sí yan ọmọ Yorùbá kúrò ńbẹ̀ torí Yorùbá là ń jà fún. Yan ti Yorùbá kúrò ńbẹ̀, mú ti Yorùbá kúrò. Àwọn agbésùmọ̀mí ní kẹjá gbésùmọ̀ ká gbésùmọ̀ wọn náà. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, tá a bá wa parí tìgbó tá a ti fínísì Tinubu ẹ rí i pé ìjà yẹn máa wá dùn jà. Nígbà tí ìjọba wa ti rí i pé oúnjẹ mà ti ń wọ̀lú báwo làwọn ará bí ṣe ṣe ẹ̀yọ́ tá a bá ti fínísì wọn nínú gbogbo ilẹ̀ wa tọ́nà gbà yẹn tá a súnmọ́ wọn tá a lé gbogbo wọn. Má gbà pé bóyá sójà kan ń bọ̀ wá ràn ẹ́ lọ́wọ́ o, irọ́ o, tutù ẹ̀ dànù. Sójà kò wá, tó bá dẹ̀ máa kó sójà mo ti sọ fún ẹ Fúlàní náà máa kó wá. Bandit àwọn tó ń recruit sínú 559 tí wọ́n recruit láìpẹ́ yìí nínú ìjọba Tinubu repentant Boko Haram àwọn náà máa kó wá bẹ̀. So ni mo ṣe ń sọ fún ẹ̀sìn pé ìjà eléyìí ò ṣe ìjà onípátákó gbé pátákó sókè pariwo no, jà rọra ṣẹnu fẹ́ ṣojú ń fẹ́ ètò òun jà àwọn onílẹ̀ gan á gbì ẹ́ níjà. Èyí tí ò jẹ́ gan tó bá ti jẹ́ pé bó ṣe fẹ́ lónìí á jẹ́ lọ́wọ́ ẹ torí wọ́n ti pa ọmọ Yorùbá gan, wọ́n ti ṣe ọmọ Yorùbá léṣe, wọ́n ti ń júrì ọmọ Yorùbá gan. Àwa táwa lókè òkun àlè wálé kọ́sítọ́ọ̀mù kan ó pa dìmánà yẹn tó ṣe ń bọ̀ láti ìlú òyìnbó torí 5,000. Ẹ̀yin èèyàn mi, tá a bá ti jagun inú igbó yẹn tán ẹ̀yin fúnra yín ga mẹ́mú ibi tẹ́ bá wà ọkàn yá kọ́ balẹ̀ pé yá tẹ́ ti rí pé àwọn èèyàn ẹ rí pé àwọn ìyá wa lọ oko wọ́n dé ẹ wò bẹ́ẹ̀ bí oṣù bíi 2 mẹ́ta wọ́n lọ oko wọ́n dé. Ṣé mo pé ìfọ̀kànbalẹ̀ nìyẹn, nǹkan tá à ń fẹ́ gan nìyẹn. Ẹ̀yin tẹ́ bá lè rólẹ̀ ẹ rólẹ̀ ọ̀nà oko lẹ́bà ibi táwọn Fúlàní ń gbà tó ń da màálù ẹ róbẹ̀ àti màálù àti Fúlàní kọ́ máa ṣeré wọn lọ. Kọ́ máa gbogbo àwọn gáìsì wí àlejò ní gbogbo wọn tó bá tún wá jálejò lásán tó tún ṣe jẹ́jẹ́ ṣe bí ìbá tún dá wọn tún pa wá ni. Láwọn àlejò tíjọba ò mọ̀ àti tíjọba mọ̀ sàtẹ́lẹ̀ tí wọ́n mọ̀ sí ló ń pààyàn nílẹ̀ wa o, nílẹ̀ Nàìjíríà o. Ní South Africa ń ṣe àpààyàn o bẹ̀tí wọ́n ní ká máa lọ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn káwa àlejò má bàṣẹ́ wọn. Ẹ̀yin èèyàn mi ẹ̀jà sí iṣẹ́ ní Nàìjíríà báyìí
ìgbé Fúlàní lọ́tún ló sì lẹ́ ń pariwo tìjọba wà ń bẹ̀ bẹ̀tẹ̀ ẹ sì já gbé tìjọba yẹn lẹ̀ ná tí ìjọba bá ti rí wa tá à ń jẹun ẹ̀rù á máa bà wọ́n níbi tán wà tó bá ti lè rí wa tá à ń jóúnjẹ àárọ̀ mọ́tálẹ́ ìwọ tó lọ ọjà tí kóńgò ráìsì tí wọ́n pè ní 300 báyà tó 1000 ló ń rà tẹ́lẹ̀ tó dédé padà débẹ̀ tán ní 250 ṣé o mọ̀ pé ìrọ̀rùn nìyẹn ẹsẹ̀kẹsẹ̀ wàá fi owó ẹyọ kó wàá fi ra méjì wàá sílé why torí pé a ti ń gbẹ ráìsì ní ilẹ̀ wa àwọn àgbẹ̀ ti bọ́ sóko wọ́n ti ń gbẹ ráìsì o débẹ̀ o fẹ́ ra iṣu tó ti plant tẹ́lẹ̀ pé iṣu yìí o méjì mo fẹ́ rà o débẹ̀ o fi ra 5 o débẹ̀ o fi ra 10 ṣé o fẹ́ mọ̀ ṣé ìjọba fún ara ẹ̀ ṣẹ̀rù ní bà wọ́n èmi àti ẹ ìgbà yẹn ohùn wa gòkè bàbá wà nú protest ńgbà yẹn inú protest láti máa pè pé ó yá o Àjàyí ọ̀yá gúnyán wá bá mi lé gúnyán wá bá mi níbi tí mo ti ṣe protest o wájú governors house láwa o bí ò bá jáde sí wa àní kúrò ń bì tí ò bá fún wa ní nǹkan tá à ń fẹ́ àní kúrò ń bí ó yá gúnyán wá fún mi torí o ti lọ́pọ̀lọpọ̀ iṣu nílé ibi tó wà yẹn ló ti máa jẹyán ibi tó ti wà yẹn lọmọ ti máa gbé ráìsì wá bá ẹ bẹ̀t jáde ń sìn gbé pátákó jáde ń sìn gbé placard jáde ń sìn kó máa kọ́ gúnyán wá bá ẹ níbo ló fi iṣu ọ̀hún sí níbo ni iṣu yẹn wà tó ti fẹ́ gúnyán tó ti fẹ́ jẹyán ibi tó ti ń pariwo hey you must go òyìn yẹn àkọ́kọ́ gbé ẹ aṣọ ẹ mọ́lẹ̀ pò ìyẹn kàn lè rọra yọjú lójú window ṣóun ló ṣubú yẹn àkàn tó rọra gbójú padà àwọn oníyẹ̀yẹ̀ a kò máa rẹ́rìn ni tó wọ́n mọ̀ pé protest yẹn ó pẹ́ ìjọ ẹ̀ nílò 30 minutes ibi tẹ́ wà ẹ ti máa fọ́n ká everybody á ti mọ̀ ẹ ti gbà lẹ́yìn lọ máa wá nǹkan tẹ́ máa jẹ so ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹja fọwọ́sowọ́pọ̀ inú gbó wa yẹn ni kẹ́ ẹja kọjú sí inú gbó yẹn bẹ́ẹ̀ bá ṣe ń rán àrá wọbẹ̀ ẹ máa rán Ṣàngó lọ ẹ máa rán Èṣù lọ ẹ máa rán Bàtálá lọ ẹ máa rán Ìwìnlẹ̀ lọ ẹ máa rán Òṣùmàrè lọ gbogbo nǹkan ni kẹ́ máa rán wọn nù gbọ́ eléyìí ó ṣe pé ẹ má sọ lórí social media tó o bá sọ lórí social media báwo ló ṣe fẹ́ jáde ìwọ fún ara ẹ ṣé ò dìde ni o ò gbọ́ lórí social media ṣé ìwọ fún ara ẹ dìde ni àwa tá à ń sọ yẹn náà ṣé o gbà pé àwa náà dúró ọwọ́ Ọlọ́run lẹ̀mí tiwa náà wà àwa náà dúró fọ́lọ́run ni a dúró fún Yorùbá ni a ní ká sọ kó o jí kí ìwọ fún ara ẹ kó o wo nǹkan kó o mọ̀ pé nǹkan tó ní ó ní value ìwọ tó o mọ nǹkan kan o gbé ṣù sílé o kàn ń tapo sí lórí lásán òfin bá Yorùbá ẹgbẹ́ ẹ jà ṣé Yorùbá ẹgbẹ́ ẹ nìkan ló yẹ kó máa bá jà ẹni tó ń bá jà gan kò jẹun ṣé kò yẹ kó o ṣàánú ẹ kó o fèsì inú igbó tó ti fìyà ń jẹ everybody ní kẹ ẹ má ìkọjú síjọba inú igbó yẹn ni kẹjá face àwọn agbésùmọ̀mí yẹn ni kẹjá face ibẹ̀ ni kẹjá face ó ti yé gbogbo tẹ bá ní àbìlú ní everything ní kẹ máa lò jí láàárọ̀ jáde rán nǹkan sínú igbó ẹ kò jáde ẹ ṣàdúrà ìwà abiyamọ gbọ́mú ẹ méjèèjì dání gbé jáde síta gbangba fi ṣẹ́ èpè fáwọn Fúlàní nínú igbó eléyìí ò ṣọ̀rọ̀ pé bóyá o ẹni lóògùn nìkan ìwọ tó pé Bíbélì ló ní ka sáàmù jáde síta gbangba kọjú sínú igbó ka sáàmù síbẹ̀ ìwọ oníkùránì fàáyà sínú igbó ìwọ tó wà mọ kọkọ tó pé abiyamọ ni ẹ gbọ́mú ẹ sókè dìímú bó jáde ní òògùn kò ẹ̀ẹ̀kan náà máa wò wọn létí rí tó bá tún padà wọlé faṣọ sí wọn kò wò lẹ́ẹ̀kan náà ní ẹ wò díẹ̀ o èyí tó bá tó pé ẹ wò díẹ̀ gan èpè àmọ́ torí a rí múùdù tẹ bá gbé jáde ló máa determine nǹkan tó máa jáde lẹ́nu ti àwọn oníwòkuwò ẹ jáde ẹ gbọ́mú jáde ẹ gbé síta pé ìwọ Fúlàní tó ń pa wá tó járí jẹ tó járí mu yìí gbogbo ibi tẹ bá wà nínú igbó ó yá ẹ máa pa àfi tí ò bá ṣara obìnrin lẹ ti jáde ìbọn ló wà lọ́wọ́ yín ni àdá ló wà lọ́wọ́ ẹ máa bẹ̀ sí ní fi ṣara yín ẹ kọ̀ déédéé dádú ẹ máa bẹ́ ọrùn màálùú yín sínú igbó ẹ máa para yín àṣọ Ọlọ́run òkè gbàdúrà ní Ọlọ́run fún ara ẹ ti dìde lọ́wọ́ yìí gbogbo tá a bá ṣe lọ́wọ́ yìí Ọlọ́run á fàṣẹ sí fún wa ni ìyà yìí ti pọ̀ jù àwọn èèyàn ń kú lójoojúmọ́ every blessed day náà pààyàn ẹni tó dẹ̀ máa kàn lọ́la àmọ́ òun la ṣe ní kó tètè lo nǹkan tó wà lọ́wọ́ tiẹ̀ kó má jẹ́ ká ẹ mọ́ tó bá ká ẹ mọ́ kìíní yẹn á waste nítorí gbé léyìn tó yẹ kó gbèjà yẹn máa waste dànù tètè ló ń sìn fọ̀rọ̀ ìjọba alẹ̀ fi jẹ́ kó máa ṣe tó wù wọ́n jájà fún ìran wa àwọn South Africa leaders wọ́n ń jà fún ìlú wọn pé kí àlejò má corrupt ìlú wọn
kí àlejò má ba ìlú wọn jẹ́, kí àlejò má fọ́fìtì ìlú wọn di àwọn ọmọ wọn tó ń bọ̀ lọ́la. Wọ́n gba ìlú wọn fáwọn ọmọ wọn, wọ́n gba ìlú wọn fún citizen wọn. Ìwọ náà ń bo ló wà, ojú ń pọ́n ilẹ̀ Yorùbá, kí ló ń ṣe? Kí ló ń ṣe? Agbára wo ló ní? Agbára wo ló wà lọ́wọ́ ẹ̀? Tí wàá dúró de tọrọkọ́bọ̀ àwọn olóògùn owó ló pọ̀ jù. Wọ́n á tì ẹ́ ṣe nǹkan tí ò yẹ kó ṣe, tọwọ́ agbófinró máa bá ẹ, wọ́n á pa ẹ́ náà dànù ni. Because kò sí anybody tó fẹ́ ṣe oògùn tó ṣe kí ní oògùn owó everybody ń wá kiri sìn lórí gbogbo nǹkan tó ń lọ. Bẹ́ẹ̀ fi agbára yẹn ṣe nǹkan tó dáa, so that ẹni bá fẹ́ ṣe oògùn owó gbà tó bá ti rí tó ti lè róko lọ, ọkàn tiẹ̀ náà á balẹ̀. So ẹ̀yin ọmọ Yorùbá, ẹja ṣera wa lóṣooṣù ọwọ́, Olódùmarè àdúró tì wá, adẹ́gẹ́ ilẹ̀ ìlérí wa. Àwọn èèyàn wa wọ́n ti dìde o, wọ́n ń sún àrá lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ni, tó ń gbàdúrà sọ́lọ́run pé Olódùmarè o sún àrá. Ìwọ náà bá wọn lọ́wọ́ sí Olódùmarè lọ́wọ́ tá a wà yìí. Ìwọ tó bá lè jáde tó gbèjà ìlú ẹ, Olódùmarè gan máa pàtẹ́wọ́ fún ẹni tó lè jẹ́ káwọn èèyàn lọ oko tó lè máa róúnjẹ jẹ lágbègbè ẹ tí táàbò wà nílùú. Eléyìí ò sọ̀rọ̀ ìkà, eléyìí ò ṣèkà. Àtinú Bíbélì náà ti ń jagun. Gòláyàtì, Dávìdì òkò ló fi fọ́ ojú. Ó tún gbàdúrà sí pé ìwọ Ọlọ́run, òkò yìí ó jẹ́ kó para Fìlístínì. Ó dẹ̀ fòkò fọ́ ojú ẹ̀. So ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká jà fún ìran wa. Ọba mi Èdùmàrè á dúró tì wá. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè, bóyá ó ní nǹkan tẹ́ fẹ́ sọ, nọ́mbà mi rí léyìí. WhatsApp number ni o, kì í ṣe direct number. Orí WhatsApp ní collectively get number eléyìí o. WhatsApp number ni o, kì í ṣe direct call. Bẹ́ bá pè direct mi ò ní gbé, WhatsApp call. So ẹ bá fẹ́ pè mí, òun nìyẹn. Ẹ lè pè wọlé sórí ètò ká sọ̀rọ̀. So bàbá Tinubu, àwọn ò bá yín lẹ́jọ́ o, ṣùgbọ́n àwa mọ̀ pé à ń súnmọ́ yín. Àkókò yín, gbogbo ẹ̀yin olóṣèlú Nàìjíríà, àkókò yín kékeré báyìí ni, fínísì báyìí ni, tí gbogbo nǹkan tó wà lọ́wọ́ yín tọ́lọ́run fi máa gbà jábọ́, torí pé ẹ̀ ń fara ní àwọn ènìyàn. Ó ti yé? So bàbá Bọ́lá Ahmed Tinubu, mo fẹ́ kẹ́ mọ̀, ẹ̀rù yín ò bà wá o. Gbogbo olóṣèlú Nàìjíríà, àwa ẹ̀rù yín ò bà wá. Ẹ̀rù Ọlọ́run nìkan là wá bà. Ẹ̀rù Olódùmarè òun la bá o. Kì í ṣe ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ fìyà ń jẹ àwọn èèyàn wa nílé, tẹ́ ẹ fi kú pa àwọn èèyàn wa nílé. Àbẹ̀rù yín o. Adẹ̀mọ̀pọ̀ Ọlọ́run máa ràn wá lọ́wọ́ láti gba ìdẹ̀ra fún àwọn èèyàn wa tí ẹ̀ ń fara ni. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Àwọn tó dẹ̀ máa kún wa lọ́wọ́ náà láti jàjà yìí, pé kí ara lè dẹ Yorùbá, kí Yorùbá lè máa gbé ìgbé ayé ìrọ̀rùn bí wọ́n ṣe ń gbé l'Amẹ́ríkà, tí àwọn ará ìlú yìí náà ń gbé fáwọn ọmọ ìlú tiwọn. Ọlọ́run Elédùmarè á yọ̀ǹda ẹ̀ fún ilẹ̀ Yorùbá o. Á gbé àwọn èèyàn tó lè bá wa jàjà yìí, á gbé wọn dìde o. Àwọn alágbára tó máa dìde pé àwọn náà fẹ́ kọ̀yà fún ìlú wọn, àwọn náà fẹ́ kọ̀yà fọmọ Yorùbá, àwọn náà fẹ́, wọ́n ṣetán láti gbé ẹ̀mí wọn lé ọwọ́ Olódùmarè láti jàjà yìí. Ọlọ́run á bá wa gbé wọn dìde o. Gbogbo ẹ̀ ń sìn, ẹ wò sọ́tọ̀, ẹ wò sósì. Gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá, kò sí inú wọn tó lè jáde, bẹ̀ tó lè jáde pé kó gbójú jáde, bẹ́ẹ̀ wá ṣáà lè ṣiṣẹ́ abẹ́lẹ̀. Ara àwọn ilé ìta ń sọ yìí náà, àwọn iṣẹ́ tẹ́ lè ṣe ni, tẹ́ pé kò sí anybody tó máa rí yín, bẹ̀tù wàá mọ ipa ẹ ní ilẹ̀ Yorùbá pé nígbà táwọn Fúlàní dìde, tó ń dìde ogun gbà yẹn táwọn èèyàn ò lè lóko, mo mọ ipa mi, èmi náà sapa báyìí, mo sapa báyìí. Ìta fẹ́ nìyẹn. Ní kí gbogbo yín ó gbójú jáde. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ lè gbójú jáde náà, Ọlọ́run á tún tì yín lẹ́yìn, àtújọ ṣe. Ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí, ẹ dákun ẹ dábọ̀, ẹ já dáàbò ọmọ Yorùbá tí wọ́n ń pa nípakúpa nínú igbó. Ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣé mo dúpẹ́. Now mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé Yorùbá, láwa Yorùbá nation, pé a ṣe nǹkan kan tó tún jọ bí oríire. Kódà bàbá Professor Banji Akíntóyè, wọ́n máa jáde ní ọjọ́ Sátidé láti wá launch nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí.
mo láyọ̀ láti sọ fún gbogbo ọmọ Yorùbá wípé pálí wa ẹ jẹ́ kí n wo bá fídíò yẹn ti wà ń bí má kàn fẹnu sọ lásán. Má kàn fẹnu sọ lásán. ẹ jẹ́ àwọn bá wà bí. Diplomatic passport to ìrìnnà ti Yorùbá nation ó ti jáde. Bàbá wa Professor Banji Akíntóyè wọ́n máa bá wa launch ẹ̀ ní ọjọ́ Saturday. Wọ́n wá ṣàlàyé fún wa kí ni diplomatic passport, kí ni wọ́n pè ní diplomatic passport. Bàbá wa ń bọ̀, mo fẹ́ wá jáde ni o. Kí ló ń pè bẹ́ẹ̀? Wọ́n wá ṣàlàyé fún wa. Mi fẹ́ kó jẹ́ pé ẹnu mi lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀. So bàbá wa Professor Banji Akíntóyè wọ́n máa mo fẹ́ upload ẹ̀ bẹ́ẹ̀ yẹn. So mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwa Yorùbá nation à ń ṣe iṣẹ́. Bàbá wa Professor Banji Akíntóyè wọ́n ń ṣe iṣẹ́ takuntakun. Diplomatic passport tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ẹ má jẹ́ tútù dé sàlẹ̀ kòkò. Mo fẹ́ kó jẹ́ pé ẹnu bàbá wa Professor Banji Akíntóyè lẹ ti máa gbọ́. Ṣùgbọ́n wọ́n fún mi láṣẹ, mo gbàṣẹ pé kí n play ẹ̀ kẹ́yìn èèyàn wa kẹ́ ẹ rí, so that kẹ́yìn náà tún lè mọ̀ wípé Yorùbá nation wa tí a gbé lọ́wọ́ yìí kì í ṣe ṣeré. Àwọn bàbá yìí ṣiṣẹ́ lọ́sàn-án àtòru. Màá play ẹ̀ fún yín sìn tẹ́ máa rí. Pálí yẹn ti jáde, so wọ́n máa ṣàlàyé bí gbogbo nǹkan ṣe máa lọ. Báwo náà ṣe, bí mo dẹ̀ ṣe bá yín sọ lára àwọn, ẹ jẹ́ n play ẹ̀ kẹ́ rí. Praise God. Hallelujah. You shook. Okay. Ẹ̀yin èèyàn mi, excuse me, pálí náà lẹ rí yẹn. Diplomatic passport òun lẹ rí yẹn. Hallelujah sí Olódùmarè. Ẹ lè máa wò ẹ wò pé kí ló ṣẹlẹ̀ àrólé. Ẹ wò pé àrólé kí ló tún ṣó yìí báyìí, kí tún rèé. Diplomatic passport náà pè é. Kódà àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá wọ́n ti ń lo àwọn pálí tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, wọ́n ti ń lò ó. So bẹ̀tẹ̀ ẹ máa gbọ́ full details lẹ́nu bàbá wa Professor Banji Akíntóyè láìpẹ́ láì jìnà, bóyá ọjọ́ Saturday
wọ́n ní bàbá máa jáde. Diplomatic passport ni wọ́n pe páálí yìí, wọ́n ṣàlàyé fún wa, ó ti yé wọ́n ṣàlàyé fún wa bó ṣe máa lọ. Ẹ̀yin èèyàn wa, Yorùbá nation kì í ṣe ṣeré sẹ́ẹ̀. Ó yà àwọn èèyàn kan lẹ́nu pé báwo ló ṣe jẹ́ rálì wa bó ṣe yẹ kó rí lélẹ́yìí, ẹ ṣe sùúrù, ẹ má kánjú rárá. Àti ìṣẹ́bẹ̀ ṣe ká ṣe yẹn, ẹ wo nǹkan tí Tinubu gbé jáde. Lóòótọ́ àwọn ò ránṣẹ́ o, àwọn ò rán Tinubu ń ṣẹ́ o, àwọn ò rán. Ó ti lóun ò rí àwa Yorùbá, àwa gan orí àti ẹ̀mọ́, ó ti yé. Ó ti lóun ò dúró ní ìdúró ọmọ ọkọ ilẹ̀ Yorùbá fún wa, àwa náà ò rán. So kì í ṣe báyà ránṣẹ́ bẹ̀tẹ̀, ẹ̀yin náà mọ̀ pé Nàìjíríà ìlú alágbára ni. Ẹni bá dẹ̀ tó bá máa bá àwọn gáìsì takọ̀ntọ̀, ṣé takọ̀ngbọ̀n ni àbí takọ̀ngbọ̀n, ó gbọ́dọ̀ jẹ́ni tóun náà strong. So àwa dẹ̀ mọ̀ pé àwa tá a dìde yìí, àwa ló nílẹ̀. Tó bá sọ pé Odùduwà ni wá, àwa ni. Tẹ́ bá pé Ọ̀rànmíyàn, pé Ọ̀rànmíyàn ti ilé Ifẹ̀ àbí, àwa náà ni. Tẹ́ bá Ọ̀rànmíyàn tìlú Ọ̀yọ́, àwa náà ni. Ẹ kò dárúkọ gbogbo òrìṣà yẹn nílẹ̀ Yorùbá, àwa náà ni. Ẹ dárúkọ àwọn onílẹ̀ nílẹ̀, àwa náà ni. Àwa tá a dìde pa fẹ́ gba ilẹ̀ wa, kì í ṣe pa fẹ́ gbà á nígbà pé kí ara ní àwọn, a fẹ́ gbà á nígbà pé kí ara kó lè dé àwọn ẹni tó ń gbé lórí ilẹ̀ yẹn, kára lè tù wọ́n, kí wọ́n lè ní ìgbáyé gbádùn. Ìta fẹ́ torí ẹ̀gbá nìyẹn, ká lè ṣe ìlú yẹn kó ṣiṣẹ́ fún ọmọ nílùú. Ṣe pé Nàìjíríà ò ṣiṣẹ́ fún ọmọ nílùú ń sìn, o lè fọwọ́ sọ̀yà pọ̀ ọmọ Nàìjíríà ni ẹ́. Anywhere tó bá wà wọ́n máa mú lẹ́sẹ̀, wọ́n máa useless ẹni. Tẹ́ bá ń travel báyìí, tó wá gbé Nàìjíríà, wọ́n máa ní kẹ́ park sẹ́gbẹ̀ẹ́ kan ni, àwọn yòókù wá nìkan lọ, wọ́n á ṣẹ̀ wá kó yín lọ. Bó ṣe bá ti máa fọwọ́ kojú ara yín, wọ́n máa tẹ ọmú yín, tẹ̀dí yín, tẹ ọmú, tẹ gbogbo ẹ̀, torí pé ẹjọ́ ọmọ Nàìjíríà. Ṣé ẹ ti rí òbí Nàìjíríà ṣe rí nìyẹn. So àwa fẹ́ gba orílẹ̀-èdè tiwa, so that tẹ́ ẹ bá gbé pálí Yorùbá lọ́wọ́, wọ́n pé Yorùbá ok, wọn ò tó bẹ́ẹ̀ láti pọ́n tó ìfọ́ máa níbo ìjọba wọn ò ní fàyè gba nọ́nsẹ̀nsì yẹn. Ìjọba wọn ò ní fàyè gbà, ó ti yé. Àwa náà máa dàbí Amẹ́ríkà ni, pé ibikíbi tó bá ti gba ọmọ wa létí, ìlú yẹn á pàrokò ránṣẹ́, ó ti yé. Ìta dẹ̀ ní lọ́wọ́ ìkan tó lágbára ni, èyí tó lágbára, torí pé ogun tá à ń sọ̀rọ̀ yà á ti ṣe tó tún máa advance sí. Ṣàngó gan á advance ẹ̀, tẹ́ pé a lè ran láti bí ìlọ ìlú òyìnbó. Gbogbo ogun yẹn la máa lò fún àwọn ọ̀tá wa ní o, ó ti yé. Ẹtì ẹ̀jẹ̀ ṣe fi bẹ̀ yẹn lẹ̀nà, ẹ̀jẹ̀ fi yẹn lẹ̀nà, ètò ọjọ́ míì ni. So ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀jẹ̀ àfọwọ́sowọ́pọ̀, nǹkan ẹyọ kan yẹn nìyẹn. So Yorùbá nation no going back. A ti ṣetán. Àwa yìí, ẹrù ìjọba, kì í ṣe pé ẹrù ìjọba ò bà wá, torí tá a gbé lọ́wọ́, tí ìjọba fọwọ́ sí ni. Kì í ṣe nǹkan tó burú là ń ṣe, tí ìjọba fọwọ́ sí là ń ṣe. So ìdí nìyẹn tẹ́rù ò fi bà wá. Ẹ̀rù ò bà wá o, ẹ̀rù ò bà wá, ẹ̀rù ò bà wá o. So ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀, ká lè jọ jàjà ilé ẹ̀kan náà. Olóṣèlú ò lè ṣe é, àwa yìí la lè ṣe, àwa yìí la máa dìde, àwa yìí la máa dìde fún ara wa, láti jà fún ara wa. Olóṣèlú ò lè bá wa ṣe. Ẹ̀yin ènìyàn mi, gbogbo tó o bá ní ni kó fi jà fún Yorùbá, gbogbo tó o bá ní ni kó fi jà fọ́mọ aládé, gbogbo agbára tó o bá ní ni kó o lò láti fi jà fọ́mọ Yorùbá, nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiẹ̀, torí ò mọ ibi tó máa dé. Ẹ gbóhùn sókè o, gbogbo ọmọ Yorùbá fẹ́ gbọ́ yín o. Ẹ ṣé bàbá mi, ẹ kú àtàárọ̀. Ẹ ṣeun. Inú mi dùn pé a ti jí pé
alálẹ̀ ìlú wa ló máa jà fún wa. àṣẹ o. Ẹ̀rí ìlànà tẹ́ ẹ gbé jáde lénìí, ó ti pẹ́ tí mo ti retí ẹ̀ bọ̀ inú mi dùn pé ẹ gbé ètò ẹ̀ jáde. A ní agbára tàbí fi bá wọn jà, but a ní agbára tàbí lè fi bá wọn jà. bẹ́ẹ̀ ni ó wà. Ẹ̀gbọ́n mi sọ, a ní agbára, bọ̀ a tún ní agbára. Ṣé agbára táwa ní tó jẹ́ kejì yẹn, òun kejì ká máa fi bá wọn jà lọ? Ìyẹn gan-an láti máa débi tá a ń lọ. Àwọn onílẹ̀ ẹ fi lé wọn lọ́wọ́ kán máa ṣiṣẹ́ wọn. Kò yẹ sà. bẹ́ẹ̀ ni. Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. àṣẹ o. À á borí wọn. àṣẹ o. Ẹ tún máa bá mi sọ fún àwọn èèyàn wa nǹkan tó ní sílé yẹn kò ń ṣe nǹkan tó fi ń dírẹ̀sì inú ilé. no. Ó ní nǹkan tó wà fún. Tó o bó nǹkan tó wà fún yẹn kí n jẹ́ ká lò lásìkò tá a ní ìdèlè. Kò sí kàtàkùn àbá ààrẹ wọn ní kíní kan fẹ́ ṣe fídíò ẹ rẹ̀ àdídìí ẹ ṣáà máa ṣẹ́ lọ. À á bára wá wájú. Lágbára sọ lọ́wọ́ wa, bàbá mi, wọ́n mú gàrí lọ́tẹ̀lẹ̀ ní gbé gàrí yẹn lẹ́rìí gbà. 35 ni. Mo gbé gàrí àtẹ̀pá yẹn mo gbé sílẹ̀ mo wá jókòó dáadáa mo wá ranjú mọ́ pálí. Ó dàgbà kí orí bọ́dún tẹlifíṣàn kí n gbé kí n fa pálí ẹ̀. àdó ìpálí àṣìbá ṣètò lé lórí àṣìbá àárọ̀ la máa sọ̀ lé lórí láàárọ̀ la àárọ̀ sọ̀ lé lórí. Dáàdì mi ó kọ́ ìdìbò 1959 mo ní káàdì dáàdì mi lọ́wọ́ mo lè ṣe ẹ̀dẹ̀dẹ̀ wá nílẹ̀. Dáàdì mi ìbò 1959 voters card dáàdì mi ó wà lọ́wọ́ mi. But òun náà já àwọn àwọn tó já bọ̀tọ̀ ọlọ́wà dé ṣe ṣe ajé kó ṣe ṣe fún wa kí n má sọ̀rọ̀ jù torí àwọn èèyàn. ẹ sọ̀rọ̀ bàbá mi ẹ sọ̀rọ̀. Ẹ ṣeun so àwọn èèyàn wa kàn jọ tó Ọlọ́run kàn support kí tá bá ní ká lò ó wà ní ilé wa ni ẹni tó dá síbẹ̀ ó dìde tó fi dá síbẹ̀ wọ́n dá wa sí Saudi wọ́n dá wa sí Israel wọ́n dá wa sí ilẹ̀ Yorùbá àṣà wa ìṣe wa wà nìkọ́lá ní kò sí ẹ̀dá tí ó ní oríkìrì gbogbo àgbáyé Yorùbá nù kọ́ ni. Ẹ̀dá tí ó ní oríkì kò sí gbogbo ìrìn àjò tí mo ti rìn ní ìbápàdé mo gbé Hausa mo gbé French country in fact mo gbé Arab country mo tún wá gbé Europe mi ò bá pàdé so ẹ jẹ́ ká mọ̀ pé àtàndá èèyàn lọ́rọ̀ dá wa á yàtọ̀ láti àtẹlẹsẹ̀ wa títí dé orí wa la fi yàtọ̀ kò ní gbogbo ṣe ń wá sílẹ̀ wa láti wá máa kó nǹkan ìlú wa pẹ̀lú bó ṣe kó náà ẹ̀rí pé kò tán àwa la máa borí wọn. Ẹ ti Tinubu lẹ̀ kó máa ṣe nǹkan tó wù ú Ọlọ́run á bá wa jọ́ lójú àwọn kan máa jọ́ lójú Ọlọ́run á bá wa jọ́ lójú àádẹ́ débi tá a lọ àṣì àwọn máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ èrò lẹ́lẹ́ ni ó máa fẹ́ àṣìyá o Yorùbá nation lẹ́lẹ́ ni ó máa fẹ́ ẹ kó tó bàbá mi. ẹ ṣeun dáàdì mi mo dúpẹ́ ẹ ṣe gan ẹ ṣeun ẹ̀yin èèyàn wa ṣé ẹ̀yin náà rí bó ṣe ń lọ so ẹ jọ̀ọ́ abẹ̀yìn ẹja fọwọ́sowọ́pọ̀ kí ilẹ̀ Yorùbá kó lè di gbígbà pálí wa eléyìí tó jáde bàbá wa Akíntóyè máa sọ̀rọ̀ nípa ẹ̀ a tún máa sọ̀rọ̀ nípa ẹ̀ náà láàárọ̀ la lágbára Elédùmarè bóyá tí n bá dé láti ibi iṣẹ́ àbí kí n tó lọ àtúnjáde sọ̀rọ̀ nípa ẹ̀ so a kú oríire gbogbo ọmọ kóòtù òjire gbogbo ọmọ Yorùbá nation mo kí wa kú oríire ńlá gbáà ló jẹ́ fún wa diplomatic passport ni wọ́n pè é ó ti jáde òun lẹ́ ń wò ní ojú fọ́nrán lẹ́ẹ̀kan tí mo play fún yín tẹ́ rí yẹn òun ni ó ti jáde. Praise God. Hallelujah. You shook. Okay.
ẹ̀yin ọmọ kóòtù òjire ẹja kíra wa kú oríire ẹ tẹ̀ sí ojú fọ́nrán bẹ̀ yẹn pé congratulations to me congratulations to me torí pé aṣoríire ni Yorùbá nation gẹ́gẹ́ bá ṣe ń sọ a ò padà sẹ́yìn kò sí ìpadà sẹ́yìn so ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ ẹ kàn já máa ṣiṣẹ́ yẹn lábẹ́lẹ̀ gbogbo tẹ́ ẹ bá ní tẹ̀yin náà bá lè fi jà ẹja máa fi jà ṣé wọ́n ń ṣe àwọn olóṣèlú ń ṣe ó ti pẹ́ tó ti fìyà yẹn jẹ wá ẹja kọ̀yà fúnra wa ẹja kọ̀yà fúnra wa ṣèbí wọ́n bá fẹ́ gorí oyè náà ọ̀dọ̀ wa náà ń wá agbára wa tí tá a lò òun ni wọ́n ń lò òun là ń lò fún wọn tó fi ń débi tó ń dé yẹn ẹja lò káwa náà tiẹ̀ fi jà káwọn àgbẹ̀ wa lè lọ oko kó oúnjẹ lè wà nílùú wa ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa ẹ̀yin èèyàn mi a ò ní rétò ìjù báyìí lọ ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi ẹ ó tún máa pàdé ẹ̀yin èèyàn mi tẹ̀yin náà tẹ́ bá fẹ́ máa mọ̀ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Yorùbá nation orí ìkànnì èmi ọmọ yín àbúrò yín Àrólé Baba Tẹ́ntẹ́ orí ìkànnì yìí lẹ ti máa rí update lórí ọ̀rọ̀ Yorùbá nation bí Yorùbá nation ṣe ń lọ níbi tá a dé dúró bó ṣe tún ń lọ síwájú sí ẹ subscribe sí orí YouTube channel tẹ́ wà náà yìí so that anytime tí a bá ti ń ṣe ètò kò tún ní nídìí pé wọ́n tún ṣe ń ṣí àwa bá yín ẹ̀yin lẹ tún máa wá ṣí àìfẹ́ lòmíì because notification máa wá sórí fóònù yín pé Àrólé Baba Tẹ́ntẹ́ o ó ti wà lójú fọ́nrán o ó ti ń sọ̀rọ̀ ó ti ń ṣètò lọ́wọ́ o so ẹ máa rí notification bẹ́ẹ̀ yẹn ó máa ríǹgì lórí aago yín so ẹ subscribe sórí YouTube channel yìí kí ẹ̀yin náà máa mọ bó ṣe ń lọ káàkiri ilẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn wa tí ẹ dẹ̀ máa ń tí ẹ̀ ń wo ìròyìn wa ní other channel àwọn iṣẹ́ kọ̀ọ̀kan náà lọ lórí ẹ̀ tá à ń ṣe lọ́wọ́ láìpẹ́ láì jìnnà ẹ̀ tún máa gbọ́ bí ìròyìn ṣe ń lọ ńbẹ̀ ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire tájọ bẹ̀rẹ̀ ètò yìí tá a dẹ̀ tún jọ mú ètò yìí wá sí ìpamọ́ ẹ ṣé mo dúpẹ́ o èmi ọmọ yín náà ni o àbúrò yín Àrólé Baba Tẹ́ntẹ́ Olúmọ̀ẹ́ Ọbalọ́lá JP ajìjàngbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà ìránṣẹ́ Olódùmarè èmi lọmọ Àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ amúdàsílẹ̀ mogun ẹnu pani èmi lọmọ olómìniréjì apèjèjì lálà èmi lọmọ ọlọ́jà méjì kan náà lọ́rìjọ́ èmi lọmọ wá èmi náà tún lọmọ ẹkùn o mo kí gbogbo ọmọ kóòtù òjíire ẹ ṣé mo dúpẹ́ Oòduà gbè wá o kò ní gbì ọ̀dà ẹ̀yin èèyàn mi ọmọ Yorùbá tán bá wá bá ẹ wípé kó o dìbò fún wọn pé wọ́n máa ṣe ná wọ́n máa ṣojú ọ̀nà wọ́n máa ṣọ̀dà wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwo irọ́ ni o wọ́n gbé wa ní gógó ni o látọdún wo ni wọ́n ti ń sọ yẹn fún wa orin tí wọ́n kọ sí wa létí ni ó ti di orin wọn tí wọ́n ń kọ ẹ̀yin èèyàn mi ẹ má jà gbọ́ o orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè o ó ti ṣubú o Yorùbá nation ní kẹjá jọ pariwo kí ẹ̀yin tẹ́ wà lókè òkun kẹ́lẹ́ láǹfààní láti wálé sí ilẹ̀ bàbá yín kó má di ọjọ́ tí àwọn aráàlú òyìnbó lọ́hùn máa àwọn ìjọba wọn lọ́hùn máa sọ pé àti green card yẹ àti yellow card yẹ padà sí ilẹ̀ bàbá rẹ kó tó di pé àṣẹ̀sọjí o ẹja dìde ká tètè jà ń sìn opportunity ńlá ló jẹ́ fún wa ohun tá a dẹ̀ ń béèrè fún ohun tí ìjọba fọwọ́ sí ni ẹja jọ fọwọ́sowọ́pọ̀ gbogbo tẹ́ ẹ bá ní kẹ́ ẹja fi jà o ilẹ̀ wa kò gbọ́dọ̀ parun o Oòduà gbè wá o kò ní bí ọ̀dàlẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o. Whichever way, by all means necessary, you must have electricity, and you will not pay for estimated bill anymore. A promise made will be a promise kept. If I couldn't keep the promise and I come back for second term, don't vote for me. That's the truth. Unless I give you adequate reasons why I couldn't deliver. Ó ṣe kìíní, ó ṣe kejì, ó ṣe kẹta. Ó ṣe kìíní, Buhari, ó ṣe kejì, ó ṣe kẹta, èmi ló kàn. Ó ṣe kìíní, olùlẹ̀, ó ṣe kejì, olùlẹ̀, ó ṣe kẹta, olùlẹ̀. Ó ṣe kọ́ lórí tẹlifíṣàn. Ó ṣe kìíní, olùlẹ̀, ó ṣe
kejì olùlẹ̀ ó ṣe ìkẹta olùlẹ̀ Buhari sunkún láti tẹlifíṣàn tí ò bá sí èmi tí ń dúró Buhari kò lè di president ẹgbẹ́ kìíní wa èmi ló kàn. Will you keep quiet? ẹgbẹ́ kìíní wa èmi ló kàn. ẹgbẹ́ kìíní wa èmi ló kàn. You will end up with McDonald's. Bàbá ọ̀rọ̀ Nàìjíríà ni mo gbé tọ̀ wá gbà mí lọ́wọ́ Tinubu jẹ́ ìrówó físà owó pásítọ̀tì jẹ́ ọyọ owó pásítọ̀tì jẹ́ ọyọ ìgbà tí bàbá yìí kọ́kọ́ wọlé ṣé nínú mi ń dùn ìgbà tó wá yá mo wá lọ wo fọ́tò bàbá yìí mo wá lọ wo fọ́tò ọba Fáráò tinú bíbélì náà mo wá rí i pé fọ́tò wọn jọra wọn àtìgbà náà làyà mi ti ń já tí mo ti mọ̀ pé gbẹgẹdẹ ó gbiná bàbá yìí ní àfọkànbalẹ̀ irọ́ ni ọkàn ọba lẹ̀ mọ́ ọkàn mi ti fẹ́ já ọkàn mi ti ta ó ti fẹ́ takú ẹ̀mí ò gbé mọ́ kí ló dé láìsí agolo kan ó ti di 400 ó sún mọ́ 500 kí ló dé epo 1 litre ó ti di 1.2 ó sún mọ́ 1.5 kí ló dé àwọn tí mo gbọ́ gan complain igbó tẹ́tẹ́ náírà. It's too much. This suffering is too much for this country. Please, if government work, if they cannot protest, we Yaloja, we go open our nyash, we go open our press, we go protest. Too much suffering is too much for this country. For before you win, you go suffer. The suffering is too much. Please, make them find solution for this things. It's too much. Gary 2000. Ìníkà ráìsì 1-2-1-3 ẹ̀dẹ̀ ń bẹ̀bẹ̀ ṣé ti pa ni ọlọ́mọ mẹ́jọ mélòó ló sóyè ilé yín ni bàbá ẹ̀bọ́lẹ̀ ń bẹ̀ o ẹjọ́ ọmọ kékeré ṣe eléyìí pọ̀ ẹ̀tú wàhálẹ̀ Tinubu èmi ló kàn gbèsè yìí pọ̀ o. ó ṣe kìíní ó ṣe kejì ó ṣe kẹta ó ṣe kìíní Buhari ó ṣe kejì ó ṣe kẹta èmi ló kàn. ó ṣe kìíní olùlẹ̀ ó ṣe kejì olùlẹ̀ ó ṣe kẹta olùlẹ̀ ó jẹ́ sunkún lórí tẹlifíṣàn. ó ṣe kìíní olùlẹ̀ ó ṣe kejì olùlẹ̀ ó ṣe kẹta olùlẹ̀ Buhari sunkún lórí tẹlifíṣàn tí ò bá sí èmi tí ń dúró Buhari kò lè di president ẹgbẹ́ kìíní wa èmi ló kàn. Will you keep quiet? Bây giờ gì mà lấy gì mà lấy một phán rồi mà lấy gì ní gbogbo gbangba àfi táwọn Fúlàní wà àfẹ́fọ́n tí ń bẹ̀ mọ́. Ohun tá a bá wá ẹ̀rí pé ọ̀pọ̀ rárá nítorí ẹ̀ la ṣe wá síbí yìí. À ń fún àyàn àgbàgbà lórí 24 hours láti wá ọ̀nà àbáyọ. After that, a ní sọ̀rọ̀ mọ́. Action ló kún. Ohun tá a bá gbà yìí. Àwọn ògbó! Àwọn ògbà! tó jẹ́ ọmọ Yorùbá. Be a Yoruba indigene. Mo fẹ́ bá yín sọ̀rọ̀. I want to talk to you all. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí n bá yín sọ̀rọ̀. And I want you to listen and accept what I'm about to say. Mo náà ti bà abúlé yín, wọ́n ti gbà tán. I said they are already usurping you from your villages all over Yoruba State. Ní Ogun State. In Ogun State. Ọ̀ṣun State. Ọ̀ṣun State. Ondo State. Ondo State. Anambra State. Even Anambra State. Gbogbo àwọn ilẹ̀ Igbo wọ̀nyẹn. Even the Igbo lands as well. Àwọn wọ̀nyí ti wọ̀.
People are already entering those places. tí wọ́n dẹ̀ ti gba gbogbo ẹ̀. And they're already overtaking you people in your various states. èyí tá à ń sọ yìí What we sí are saying right now, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. this is not about religion. Christian, Whether you're a Christian Muslim, or you're a Muslim, àwa tájọ́ ọmọ Yorùbá, and we are Yoruba traditional worshippers, àsìkò tá a gbọ́dọ̀ kó ẹ̀sìn wa papọ̀ nìyí this is time we must band together láti jà fún àwọn ilẹ̀ bàbá wa. to fight for our father's land so that they don't overtake us in it. ẹ má jẹ́ kán fi ẹ̀sìn gba ilẹ̀ wa o. Don't let them use religion take over our land. gbogbo abúlé tó ń pa l'Ondo state yẹn. All those villages they've taken over in Ondo State, wọ́n pa Muslim wọ́n pa Christian. when they wanted to kill, they killed Christian and Muslim alike. ilẹ̀ náà ń jà fún kìí ṣe ẹ̀sìn. They are fighting for the land, they are not fighting for religion. ẹ̀sìn náà kàn gbá wọlé o. They are just coming through the lens of so mo religion. sọ fún yẹn ọmọ Yorùbá. But I'm telling you all Yoruba ẹ múra o. people, please be prepared. gbogbo ọmọ Nàìjíríà. Nigerians at ẹ large, múra dáadáa. please be well wọ́n prepared má bàa gba ilẹ̀ yín o. so that they don't take you away from your father's wọ́n á pe land. gbogbo àwọn lọ́balọ́ba. And calling onto the royalties in Yoruba Ọọ̀ni land. of Ifẹ̀. The Oni of Ife, the Imperial Majesty. kábíyèsí kádé pẹ́ lórí rẹ̀. Kabiesi, we greet you, sir. ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ ẹ dá sí The o. new Alaafin, please talk ẹ̀yin about ọba this. Ondo All ẹ dá sí o. the kings in Ondo State, ẹ̀yin ọba Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos state ẹ dá the sí o. kings in Lagos, Oyo, Osun, please talk about this. tógun yẹn bá wọlé tán. Because when the war overwhelms us, apá ò ní ká o. we will not be able to do anything about it. èmi mo rẹ́ẹ̀dì ogun. Personally, I'm ready for war. mo sọ fún yín jọ́kì náà mo ní kẹ́ ẹ dira. I told you the last time that you fortify àwọn yourself. kan sọ pé báwo ni pastors máa sọ pé Some yóò people dira. were saying, why will a pastor utter that kind of statement? ẹ lọ dira o. Please go and fortify tó yourself. bá yá màá gbé báìbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's land. ìgbà wo ni Christian dé Nàìjíríà. When the Christianity come into Nigeria, 1842 it came in 1842. ló ṣẹ̀ dé Nàìjíríà. That was when it came in. ẹni àkọ́kọ́ tó máa kó báìbù jọ. And the first person to compile the Bible, Williams lórúkọ ẹ̀. his name is Williams. wọ́n pa ní on the 6th They killed him on the 6th, 1536. 1536. wọ́n dáná sun. They burnt him. He was ẹ tún gbé lynched. báìbù tá à ń kà yìí. The person that compiled the Bible for so us. ẹ má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wọn. don't let us put religion into our culture or for fight for our father's Màá land. dira. I will fortify màá myself síwájú ogun. and I will be a leader. wọ́n tó de lè dira fún ènìyàn. And if you can fortify people, máa bọ̀. fortify a them. máa dira a máa jagun náà. We will fight that war. màá gbé báìbù sílẹ̀. I will drop my Bible nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. tẹ bíbélì sọ. Because the Bible says it. Hébérù 6 verse 1. Hebrews 6 verse ó ní 1. ká fi ẹ̀kọ́ Kristi tì It náà. says, set aside the teachings of ká ṣe Christ pípé. and let us do what is ẹ jẹ́ complete. àkọ́kọ́ fi ti Kristi tì We náà. will now put it ká lọ aside. jà fúnlẹ̀ bàbá wa. Let's fight for our father's ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. kó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. nígbà tó mú Jésù Kristi. When Jesus was caught, ọmọlẹ́yìn ẹ̀kọ́ fa ìdáyọ. a disciple drew out his sword. à ń pè ní Pétérù. His name is Peter. ó bẹ́ etí ẹnìkan sílẹ̀. He cut off the ear of one of the soldiers. ó bẹ́ etí ẹ̀ He sílẹ̀. cut off the ear of one of the Jésù ní soldiers. rárá. Jesus said, no, ti idà rẹ̀ bọnú àkọ̀. keep your sword back in the shirt. Jésù ní tó bá yá o. That when the time comes, ẹni tó ní aṣọ kó lọ tà á. if you have a cloth, go and sell it. ẹ tó ní bàtà kó lọ tà á. When the time comes, if you have sandal, you will sell ẹ lọ it. sí Luke 22. Go to Luke 22. so ẹ má filẹ̀ bàbá yín sílẹ̀ o. Please don't leave the things of your father and the land of your Christian ló sọ father. pé kí n má jà fún bàbá mi o. Christianity does not stop me from fighting for my so father's ìwọ náà rights. má wòran ọwọ́ ọmọ Yorùbá. So if you are Yoruba indigenous, don't just ẹ má fold your jẹ́ kó wá hands. gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Don't let them take over our father's land from us. Ọlọ́run á fún wa ṣe o. God will help us. alálẹ̀ bàbá wa Our ancestors. á fún wa ṣe o. You travel by road, you are kidnapped. You go by train, you are kidnapped. Last week, the airports were attacked by bandits. You sit at home, you are kidnapped. You send your children to school, they are kidnapped. Mr. Speaker, a few weeks ago, somebody was kidnapped in a hospital. So where are you going to stay? Politicians promise anything, make you not believe in them. Politicians promise you, make you not believe in them. Politicians promise anything, make you not believe in them. Politicians promise you, make you not believe in them. Inside their mouth, truth to know they. Inside their eyes, corruption they. Inside their heart, wickedness they. Once they get into power, now when to time for
go type woman will change in the name of change. Why? Change. They combine those with change. Politicians promise anything, make you not believe in them. Kazeem Hussein olú ti sú wa eku òkè bí eku mọ́ ẹyẹ òkè bí ẹyẹ mọ́ gàrí là ń mu sá èmi àtàwọn abí mi àlè jẹ ráìsì mọ́ ẹ̀wà náà ti wọ́n gàrí ọ̀gá ti di 1-2 ó ti sú mi orílẹ̀-èdè ti sú mi báyìí kọ́ ni wọ́n bá tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n ní ọ̀la yìí ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n ká o ẹ̀kọ́ Awólọ́wọ̀ wọn ka àlera máa sùkú mọ́ ayé yín ò dáa ó ti sú wa o wọ́n bá wá nǹkan sí i àti politi ẹ rí i pé orí mi gan ti pa ó ti sú wa o ó ti sú wa o orílẹ̀-èdè wọn bá wá nǹkan ṣe sí o ráìsì ti di gàrí ti 1-2 mo tún gbọ́ pé ráìsì ti di 80,000 àpò wọ́n bá wá nǹkan ṣe sí i tá a bá tún wá bẹ́ẹ̀ rẹ̀ pọ̀ báyìí epo 580 sorry 680 700 là ń rà kí ló dé kí la ṣe àwa akórópè gbogbo ẹ̀pọ̀n ní òun máa gbóná lálẹ́ tá a mọ̀ fọmi wẹ́ẹ̀tì ẹ̀ pẹ́pẹ́ kan ò mọ̀ lànà àní rí kankan epo náà ní. Yorùbá nation ló lè ṣe Odùduwà nation ló lè ṣe kí ìlú kó lè túbà kó lè túṣẹ Odùduwà nation ló lè ṣe kílù kó lè túbà kó lè túṣẹ Yorùbá nation ló lè ṣe ká máa róná ká máa ró jẹjẹ Yorùbá nation ló lè ṣe oúnjẹ ó wálẹ̀ òǹgèrè á máa lọ ní lemọ́lemọ́ Yorùbá nation ló lè ṣe ìlú á máa tòrò ìlú á máa dùn sí ni Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká jáde síta ká jà fẹ́ tọ́ wa. Yorùbá nation ló lè ṣe. Gbogbo ọmọ Yorùbá pátápátá. Yorùbá nation ló lè ṣe. Tó ń bẹ lórílẹ̀‐èdè àti diaspora. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká gbà tẹ̀ wá. Yorùbá nation ló lè ṣe. Ọ̀rọ̀ yóò ṣọ̀rọ̀ bàbá mi Sunday Igboho nìkan lásán. Yorùbá nation ló lè ṣe. Ọ̀rọ̀ Yorùbá lápapọ̀ tá a mú wá bí. Yorùbá nation ló lè ṣe. Gbogbo ọba tó ń gbẹ nílẹ̀ Yorùbá pátápátá. Yorùbá nation ló lè ṣe. Ẹ dákun ẹ ti olóyè Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation gbogbo àwọn jagunjagun tó ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá. Yorùbá nation. Ẹ jẹ́ ká ti Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation ló lè ṣe. Gbogbo àwọn pásítọ̀ pátápátá. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká ti Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation. Gbogbo àwọn lè mọ́mọ́ àtàfà wa pátápátá. Yorùbá nation. Ẹ jẹ́ ká ti Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation gbogbo ní. Odùduwà go and build your home, for we are going home. Nigeria cannot walk again. Build your home is your home. Go and build your home, for we are going home. Nigeria cannot walk again. Build your home is your home. I can also build your home. Don't allow your enemies to divide you, for we are going home. Build your home is your home. Why must we perish in one Nigeria? Why must we die in what is not working? The country the white man created for us. The country we don't know how she came about. We can also divide the peace.
A call for referendum is not a call for war. But for in case you need war, we can also give it time to. We can also live as good neighbors. Share one thing in common. Let's help one another and make Africa to be great. The center cannot hold again. So let everybody go and view this home. Hold your leaders accountable. Build your home, make I build my home. We are going home to the land of rising sun. Your peace and justice shall reign. The land of victory. We are going home to the land of rising sun. Your peace and justice shall reign. The land of victory. àwa la ni má bù àwa lè fi ìyà rẹ̀ jẹ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ gbogbo agbára tí ń bẹ Nàìjíríà pátápátá now chief of staff ó kú kọ́lọ́n fọ̀rùn kẹ torí pé àwa náà ò fẹ́ kó kú ọ wá kú ń sìn wọn ẹni tó kàn tó yẹ kó bọ́ síbẹ̀ ọjọ́ ọmọ Yorùbá wọn ní kí wọ́n lọ rìtáyà gbogbo wọn kí wọ́n tó lè gbé Fúlàní síbẹ̀ káwọn kó rí bẹ́ẹ̀ kí la wá ń bára wa sí ajá eré kí la já ń bẹ́kùn sí ajá ò ní dógbó ẹkùn láéláé ó sì enough is enough. This is our time to fight for our rights. Bàbá Awólọ́wọ̀ ní pé tó bá yá àwọn ọmọ tẹ́ ẹ̀tọ́ ó ní wọ́n máa béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ àsìkò ló tó yìí torí pé táwọn ọba para wa kásẹ̀ra wa lọ́kàn ká gba ẹ̀tọ́ yẹn ń sìn à lè gbà mọ́ àwa tọ́lọ̀ ń fún ní egun tá a léwu lọ́wọ́ yìí àwa ni ká jà fún kí gbogbo àṣẹra wa lọ́kàn ká fi jálẹ̀ ká fọ́ tẹ́lẹ̀ ká gba ẹ̀tọ́ wa lọ́wọ́ wọn ojú ò ní sí gbogbo yín. Kò sí Nàìjíríà mọ́ Nàìjíríà ó ti kú tipátipá láti 2014 àti tó 2014 láti pé 100 years Yorùbá nation ẹ̀wọ̀n gbogbo kẹ́kẹ́lẹ́ Yorùbá kù sí gbogbo tó sọ bẹ́ẹ̀ bá mi nà wọ́n lẹ́gbà ó bá jẹ́ president ló sọ bẹ́ẹ̀ pẹ̀lẹ́ Yorùbá ò sí bá mi nà wọ́n lẹ́gbà ó bá dábọ̀ sílẹ̀ lókìlẹ̀ Yorùbá ò sí tọ́jú ìgbà bá mi nà wọ́n lẹ́gbà ó bá dábọ̀ ẹgbẹ́ sáà ó ṣá ẹ bá mi kí bàbá wa àrólé bàbá tẹ́ntẹ́. bàbá wa àrólé túwọ́lé mo kí yóò ọmọ yóò sọ̀rọ̀ mo kí yóò bá mi nà wọ́n lẹ́gbà iṣẹ́ yín tẹ̀síwájú àwọn náà ti kí yóò àjẹjú yín ọba mi òkè tó dúró tì yín kò ní padà lẹ́yìn yín àṣẹ àṣẹ. Yorùbá nation no going back bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ àwa la máa borí wọn. owó bàbá dámì Ìgbòho òòṣà owó bàbá dámì Ìgbòho òòṣà owó bàbá.